100.9 mú wa run ẹnu lé ẹwẹ́ só ọmọ alárẹ̀ o ẹwẹ́ só ọmọ alárẹ̀ o ẹyẹ òrìṣà èyí fẹsẹ̀ kọ́. ẹwẹ́ só wọn kúrò lẹ́ ìròyìn ìjẹ̀bùnṣukọ onírìwá iléeṣẹ́ rédíò tún gba 100.9 FM níta lónìí bẹ́ẹ̀ Adélékè Kẹ́hìndé kọ́ onẹ́kọ̀ọ́rí oníròyìn wẹ́ o iléeṣẹ́ ẹ̀pinnu ọba kan ti ṣí ti Ìkẹjà ìyẹn Ìkẹjà electric kọ́ ti sọ di mímọ̀ fọ ọ̀wọ́n agbègbè kọ̀ọ̀kọ́ tí èyí náírà àwọn ìjẹ́fọ́ iléeṣẹ́ ti ẹ̀pinnu ọba kan lẹ́kọ̀ọ́ ti sọ di mímọ̀ fọ odidi ọ̀sẹ̀ mẹ́jọ kọ́rọ́ wọn máa fi àwọn ìjẹ́fọ́ wọn ní fi nẹ iná ọba láti lè fi iléeṣẹ́ náà kọ́ ìyẹn ìjẹ́fọ́ ṣe àgbéká iná orílẹ̀-èdè èmu ẹ̀tútẹ̀bọ̀ agbára iná ní 132 kV ọ̀gbẹ́ni Ọlájídé Kúmápàyí òṣìṣẹ́ àgbà onímọ̀ ẹ̀rọ iléeṣẹ́ ẹ̀pinnu ọba káàtì Ìkẹjà kọ́ ní ẹ̀kọ́ ìsọ̀rọ̀ lẹ́dí mímọ́ ní kò ń bọ́ wọn níròyìn sọ̀rọ̀ ní ṣókí nílùú Ìkẹjà ó sọ náà rẹ̀ fọ bẹ́ẹ̀ lọ́jọ́ 11 oṣù kẹwàá ọdún àmì ẹ̀kọ́ iṣẹ́ ẹ̀túntò onínẹ̀kọ́ má bẹ̀rẹ̀ lójúnà tí mú àlékún bọ agbára iná tí rí ọ̀wọ́n ń pèsè rí ọ̀wọ́n oníbàárà wọn o Kúmápàyí kọ́ ó sọ fọ náírà wọn wáyà agbára iná nẹ́kọ́ tí wà láti 50 ọdún ó lé dẹ̀ lẹ́yìn nẹ́kọ́ ohun tí iná kọ́ ọ̀nà ìkọ́ ó ti yẹ kí ẹ̀túnṣe kọ́ kó bọ ọ̀wọ́n iná náà rí gbádùn ọ̀wọ́n oníbàárà wọn ìjẹ́fọ́ wọn ṣe ọ̀mlò ọ̀wọ́n iná bánẹ̀ o. ọ̀nẹ́kọ̀rí ẹgbẹ́ wọn oníṣègùn òyìnbó ìjẹ́ sí dókítà agbègbè kéde rẹ̀ ó de fọ ọ̀wọ́n kan ti wọ́gi ilé ìyanṣẹ́lódì ọlọ́jọ́ 63 tìrí ọ̀wọ́n gbùdé ní kékèké orílẹ̀-èdè Nàìjíríà o ààrẹ gbogbo rí ẹgbẹ́ wọn dókítà oníṣègùn òyìnbó sí agbègbè sí dókítà Gọ́díà Ìṣàyà onẹ́kọ̀rí fọ́ ìnéde ṣàlàyé fọ ọ̀wọ́n dókítà oníṣègùn òyìnbó kọ́ máa wọlé dẹ̀yìn rẹ́nu iṣẹ́ wọn lẹ́kùnrẹ́rẹ́ ní dédé aago 8 kùtùfẹ̀rẹ̀ ọjọ́bọ̀ sí ọ̀túnla o sí ọjọ́ 6 oṣù kẹwàá ọdún àánú ìwé o pàrọ̀ sọ̀fọ̀ lẹ́yìn ìtọ́wọ̀n rífọ ìtẹ̀ríwájú kan tí lè jẹ́wọ́ ti lọ́rẹ̀ kan ti bọ ń àwọn ọjọ́ tó ti ìjọba kan ń bèrè òun ti ṣe ìdí pàtàkì tó wọ́n fi gúnlé ìyanṣẹ́lódì ẹ̀nà kọ́rí fàtírí ọ̀wọ́n kọ́ fi wọ́gilé ìyanṣẹ́lódì náà ní èní o ìṣàyàkọ́ òfin kún àlàyé rẹ̀ fọ ọ̀wọ́n ìgbìmọ̀ aláṣẹ ti kọ́ ti ṣe ti ẹgbẹ́ wọn oníṣègùn ìgbọ́ ti pẹ̀lú kálẹ̀ ìpàdé tó rìn lọ́rìn lórúwó ń tùrọ̀ wọn ń bìrọ̀ láti ọjọ́ 1 oṣù kẹwàá ọdún yìí ó sọ fọ ìpàdé náà kọ́ o ìjọba náà ṣètò ti ọ̀wọ́n aláṣẹ ìjọba kọ́ ònẹ́kọ́ rẹ̀ jẹ́ kí ẹrún kòkọ́ náà ìkọ́ o kọ́ wọn wọ́gilé ìyanṣẹ́lódì tí wọ́n ti kúnlé láti bí oṣù rẹ̀ bó ti rẹ̀ yẹn o ní kò sí ṣókíkọ́ ònẹ́kọ́ rí ọbẹ̀ òge òṣòkí ròyìn Ìjẹ̀bú-Iléeṣẹ́ rédíò tún gba 100.9 FM èmi níta ló ń gbé lórúkọ Ọláyẹmí Àkànní kọ́ ìjẹ́fọ́ onẹ́kọ́rẹ́ kóròyìn náà ló onẹ́kọ́rẹ́ mi Adélékè Kẹ́hìndé kọ́mísọ́rẹ́ fọ́ ẹ̀jì ká túbọ̀ mẹ́sùn yọ̀rọ̀ wọn aṣáájú ẹni kọ́lé túbọ̀ kẹ́ni fù ulẹ̀ ìlérí ẹ̀mẹ́jú ṣe wọn ìlú Èkó ẹ̀tùbà ìlú ẹ̀túṣẹ́ ìlú máa tún pẹ́ mẹ́nu ogun kóró sí coronavirus ìjẹ́pọ̀ tó ń dẹ̀tù pa ohun dà kó tún ṣéǹjì orúkọ orúmi o tún jẹ́ fọ́ bẹ́ẹ̀rẹ̀ dẹ́ta kọ́ ẹ máa mú mi ẹ máa mú wọ ẹ máa mọ́ ní kọ́ nínú ẹni bó ṣe bá rí rẹ̀ yẹn o tó àríwá o eré o kàbìtì.